da aiki. Yawwa, daga aiki. Aiki kore ne. Kore ne wannan. Alamu hami, ala kemu. Sanu da aiki. Yawwa. Lẹ́wọ̀n ọmọ mi. Aṣọ school ẹ̀kọ́ ló ń bọ̀ yìí. Ẹ ṣoríire. Gbogbo yín lẹ́ jẹ èèyàn. Ọlọ́run jẹ́ àtìlẹ́ mi. Káwọn náà ti fọṣọ school wọn báyìí. Ẹ kékékékékéké wọ́n ti sọ lúwẹ̀ lẹ́nu. Bàbá iṣẹ́ kúṣẹ́ o. Ẹ mọ̀ kú àtúnṣe. Ọlọ́run táwa náà ṣe o. Gbogbo ẹni tí bá ń tún lẹ̀ ṣe, ilé ó tún náà ṣe. Ọmọ mi, Alimọ̀, máa bọ̀ ẹ̀bọ̀ fẹ́ kí mi. Wọ́n ṣoríire. Àwọn mi Alimọ̀. Yọ̀dà fún ọ. Ó ṣoríire pẹ̀lẹ́. Àìsà sí ilẹ̀ o. Ẹ pẹ̀lẹ́. Wọ́n ní wọ́n gbé kan lọ́nu tọ́kì yín. N tó sú mi nu. Bí mo ṣe wà yìí, mo lọ́wọ́ nǹkan ọ̀sìn láti kékeré mi ni. Gbígbé lọ iná ni mo sú mi. Nígbà bá ṣẹran tó bímọ. Ẹran mi kan bẹ̀ ìyá wa ìtìlá mọ̀ pé ọmọ mẹ́rin ló bí pé yóò kọ́ bímọ mẹ́rin ló bí. Níjọ́ tó bímọ mẹ́rin, òru ẹ̀ ni wọ́n á jí gbé. Wọ́n dùn ní wọ́n fi gbé lọ. Gbogbo ojú orí yẹn tó fi dé sọ pákó. Àtẹ̀lé ẹ̀jẹ̀ ẹran tá fi dé sọ pákó ni kó tó di páàrí mọ́. Ẹran mi kan náà bẹ olójú kan. Wọ́n pa náà ni wọ́n gbé lọ. Ọmọ tí ìyá wa ìtì tún fílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin, mo tún lọ ra fídà, mo fi tọ́jú wọn dàgbà. Wọ́n kó wọn lọ náà ni. Ìní òjé mi ò sin ẹran mọ́ àtàdìẹ. Nígbà bá ṣe adìẹ tákùkọ tí ń kọ kúkúrúkú tó di bí kí n tà àbí ká pàjẹ wọ́n bá gbé. Lèmi ò fi sin kankan mọ́. Ajé òdì tẹ̀yìn tó gbé lójú. Nígbà bá wá kúkú yà, àwa náà láti máa bá wọn káànú. Nígbà tí èèyàn bá ń jẹ ẹ̀yà tí ń jẹ olè. Bí ẹ bá lọ tí mọ́tò wọn lásídẹ́ǹtì dànù tí wọ́n kú àbí ẹ pa wọ́n pààyà, àwa náà láti máa bá wọn káànú. Ẹ̀rí kéèyàn ó gbèrú tọ́kì eléyìí. Ajé òdì tí wọ́n lójú. Kú sẹ́jà rẹ̀ yẹ ẹgbẹ̀lẹ́. Akú sinmi. Ẹ̀mí wọ́n sọ̀kọ̀ ẹ̀. Ọlọ́run ti ẹ̀ sówó kẹ́ẹ̀ra washing machine. Ìlú ẹ̀ gbogbo eléyìí ibẹ̀ ló kó sí, yóò bá yín fọ̀. Ìmí tún ń bẹ gan, yóò tún fún, yóò tún gbẹ́. Òun náà ni ó lọ. Olówó so gbogbo tán. Òsì ọ̀dà. Ọlọ́mọ ta wá ló sì. Bàbá délé àwọn olówó gbogbo tá à ń wí lọ́wọ́ à ń bẹ̀. Ǹlẹ̀ á jèrè àwọn ọmọ òun. Yes, sir. Àmísà. Àkú ní ṣe lásán. Àmísà. Dangote ò lórí méjì. Tinubu gan ò lórí méjì. Ẹyọ kan lórí Tinubu gan. Ká máa sọ Gbajabiamila mélòó la rẹ̀. Akpabio gan ò lórí méjì. Àjọ lówó ni ẹnì kan ò ní sá lọ bẹ́ẹ̀ nìkan. Níbo? Ẹ kúlé o. Àwọn ọmọ ìyá. Mọ̀mọ̀. Ṣé o ní ẹ̀fẹ̀ gbọ́ràn? Irọ́ lẹ fẹ́ mọ̀ pa mọ̀mọ̀. Àjọkẹ́! Bọ́sítà! Mọ̀mọ̀. Ẹ wo àwọn aráalé ẹ máa gbọ́. Ok, ẹ̀yin wà mẹ́rin. Ṣé ẹ ti rí? Bí gbogbo ẹ ti rí tí àwọn pé wọ́n wẹ̀ tasọ̀tasọ̀, òòrè o. Torí ohun mi tí àwọn èèyàn bá gbọ́ ni wọ́n sọ pé aláṣejù ni bàbá wọn. Èmi o, tí mò ń bẹ láyé tí n ti kú. Àgbàrá òjò lọmọdé kò lóhùn onílé wó. Onílé tèmi ò ní gbà fún o. Àgbà tí ò kẹun sọ̀rọ̀ yóò kẹtàn sáré. Kẹ́mi ó má bàa kẹtàn sáré ni mo ṣe ń kẹun sọ̀rọ̀. Wọ́n ti kọjá lọ báyìí, wọ́n pariwo kọjá tán sọ̀rọ̀ kọjá ni. Pé báwọn máa ń pariwo bẹ́ẹ̀ ni. Ó sọ àwọn ọmọ wí bẹ́ẹ̀ ni. Wọ́n wá débẹ̀ yẹn wọ́n á kán jù, wọ́n wá sáré padà báyìí. Ó ga o. Ọlọ́run ṣe é dá sí i. Ẹ ṣe gan. Ó dà o.
ẹ̀ ń pa irọ́ ìwọ ọmọ bẹnu pẹlẹbẹ bí ọ̀bẹ rẹ lẹ́yìn. sọ́ọ̀sì rí Adédìbú ló fẹ́ kọ́ bá ẹ. Adédìbú òun lè múra lórí transformer tiẹ̀ ó ti wá kó ìrànwọ́ náà ó ti dòkúrọ́ mi wà nígbà mo fọlọ́ búra yìí nígbà mo fi ọjọ́ tí màláíkà kú máa pàdé mi mo fi búra mi nígbà èmi mo ń sojúṣe mi tí ìbá ló lọ mo sì ń sojúṣe mi mọ iye àwọn tó lówó táyé ọmọ wọn ti bàjẹ́ ni owó nìkan kọ́ lè fi ń tọ́mọ̀. Ó ga ò irú bàbá wà láwùjọ alẹ́lẹ́ báyìí o. mo lè ṣẹ̀gúsí kí n fi lè mú sísí mo lè ṣe ńlá lásìpọ̀ kí n fi fún yín lóúnjẹ ìtí mo ní ni mo fún yín níjọba lówó ẹran màá rà àmọ́ kí ọmọ máa pa irọ́ Àjọkẹ́ kúnlẹ̀ síbí ìwọ náà ti ń parọ́ àbí Adédìbú ti kọ́ ọbẹ̀ yẹn ṣe ń parọ́ torọ́ ohun tiẹ̀ ó lè múra lórí transformer gbogbo gbìyànjú mi lórí rẹ̀ ṣó ìwọ náà ti ríbi tí ń já sí báyìí ó ti wá kọ́wọ́ náà nírọ́ ìwọ bẹnu fẹ́lẹ́fẹ́lẹ́ bíi gbà wàrà yìí ẹwẹ́nu o ti mọ̀rọ̀ pàbí wo ó jẹ́ sórí tí n bá mú ọ báyìí tí mo fi ọ lẹ́kànnẹ́kàn tí mo fi ọ mọ́lẹ̀ báyìí ọ̀nà tọ̀ ni ojú ayé mi kọ́ lẹ́sẹ̀ donírọ́ irọ́ pípa ó ní gbòǹgbò ẹ̀ṣẹ̀ ẹni tí ó jalè irọ́ ní ìbẹ̀rẹ̀ obìnrin tí ó dọ́kọ irọ́ ní ìbẹ̀rẹ̀ kálọ̀kọ́ ní kátúlá lè ta irọ́ wọn fi bẹ̀rẹ̀ ó ń gbèsè irọ́ ní ìbẹ̀rẹ̀ ẹni tí ó tajà abú irọ́ ní ìbẹ̀rẹ̀ kékeré ní sì ti bẹ̀rẹ̀ àgbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ yóò kẹta sáré kẹ́mi ò má bàa kẹta sáré ni mo ṣe ń kẹ́ ń sọ̀rọ̀ ta ni nínú yín tó fi fọ́ọ̀nù mi pè ọ̀nà tó fi pè àwọn mélòó náà gbélé ó yá lọ mú fóònù mi fún mi lónìí ó mọ̀ wípé bí mo ṣe wà ní ọdún 37 èbórè tí mo ti yọrọ́ kò náà rùn tí ì ti parọ́ mọ́ ọdún yìí 2025 ló pé ọdún 37 years 37 good years tí mi ò ti parọ́ mọ́ gbogbo àwọn tí ń bá mi rìn pátápátá wọ́n mọ̀ pé mo kórìíra rọ́ mo fọlọ́ búra torí pé mo mọ̀ wípé irọ́ pípa ibi tí mo ń gbé yẹn dé oko parun ni oko parun ọmọ tí ó bá ti yàyàkuyà irọ́ ní ìbẹ̀rẹ̀ ẹ̀dá tí ò ní nígbẹ̀kẹ̀lé irọ́ ní ìbẹ̀rẹ̀ ẹni tí ò ṣe é fọkàn tán irọ́ ní ìbẹ̀rẹ̀ irọ́ ní gbòǹgbò ẹ̀ṣẹ̀ tọ́mọ bá wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ àbí kéèyàn ọmọ dákẹ́ ń gba irọ́ lọ́wọ́ yín irọ́ pípa. ó yá kíní earpod tí mo fi máa ń gbọ́ fóònù tí mo fi sínú dra ta ló mu ọjọ́ méjì mẹ́wàá àtijọ́ wa náà àjọ túnú dra ni ṣé mo rí àǹjẹ̀nú wo ló dá earpod yẹn padà sínú dra mo fẹ́ mọ̀ àǹjẹ̀nú wo àǹjẹ̀nú wo ló kí ló wí bóò ló ṣe padà sínú dra ó lè sọ lónìí òní ní wàgbó dẹ́kun fún ọ lónìí ó ní parọ́ mọ́ láyé ẹ fún mi fóònù mi fún mi. ọ̀rẹ́ o bí ẹ ti bẹ̀rẹ̀ láti kékeré o ní tí ọ̀jà yọ rojú tí ọ̀jà yọ kọ́ráyè ó lẹ́rí yìí o irọ́ pípa iná ni irọ́ òní ìlú ọ̀sàdéhùn pé gbogbo tó bá ti ń sọ láyé ẹ gbogbo tó bá ti ń ṣe láyé ẹ òdodo ní ọmọ jẹ òní ni ó ní tí fi ṣe ọ